owó ní ògbọ́n ọmọ gọ̀ wọ́n ní kó máa kù kí ló máa pa bí kò ṣẹ́gọ̀. Ó mà ṣe mí láàánú fún ọ, ìyá tó tún bí ẹ lọ́mọ tó yẹ kó tọ́ ọ sọ́nà, tó yẹ kó mú ọmọ náà, òun náà ó tún dorí ẹ̀kọ́ nú igbó lọ. Bó lọ́mọ ogun, bó lọ́mọ ogun, wẹ̀yìn rẹ wò. Muyideen, bó lọ́mọ ogun, bó lọ́mọ ogun, wẹ̀yìn rẹ wò. Muyideen, bó lọ́mọ ogun, bó lọ́mọ ogun, wẹ̀yìn rẹ wò. Mo kí gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV, ẹ tún kú dédé àkókò yìí, ẹ kú bí ojọ́jọ́ ti rí níbi gbogbo tẹ́ bá wà pátápátá, kálé kákó lórílẹ̀‐èdè Nàìjíríà, lẹ́yìn odi, lókè òkun. Mo kí wa kú iṣẹ́, àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Kí tó wọnú fídíò yìí lọ, àkọ́kọ́ náà mo kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin followers Only Jesus TV, ẹ̀yin fans Àgbàlá Gabriel, ẹ̀yin followers Àgbàlá Gabriel. Ṣé rí, ó yẹ kẹ́ ti mọ̀ mí nípa àwọn fídíò tí máa ń ṣe fúnra mi lórí Àgbàlá Gabriel. Ẹ̀yin tẹ́ bá ti mọ̀ Only Jesus TV dáadáa, àwọn topic tí mo máa ń lò fún àwọn fídíò tí mò ń ṣe, téèyàn ò bá farabalẹ̀ fún dáadáa, kó wo fídíò yẹn láti bẹ̀rẹ̀ dópin, ó máa bínú, ó máa bínú, ó máa bínú. Ẹ wo fídíò tí mo ṣe last yẹn pé mo fẹ́ Muyideen, mo nífẹ̀ẹ́ Muyideen ju Àgbàlá Gabriel lọ. Àwọn kan wọ́n bínú, ó dẹ̀ tún yí àwọn kan. Kẹ́ tó lè rí àwọn kókó tó wà náà fídíò tí n bá ń ṣe, ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ dópin. Ẹ máa gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ dópin, ó máa yé yín dáadáa, ó máa yé yín dáadáa pé it's not about the topic náà per se, ṣùgbọ́n àwọn nǹkan tó wà nínú ẹ̀, àwọn nǹkan tó wà nínú ẹ̀. Ó yẹ kẹ́ ti mọ̀ pé ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni mò ń ṣe. Tẹ́ bá lọ wo àwọn fídíò tí mo ti ṣe fún Àgbàlá Gabriel, ó yẹ kẹ́ mọ̀ pé mi lè ever jẹ́ ọ̀tá Àgbàlá Gabriel, torí pé kí ni, àìyàn tí ojú ò bá fọ́ tó ríran, tó mọ ohun tó ń lọ, ó gbọ́dọ̀ mọ ohun tó tọ́, gbọ́dọ̀ mọ ohun tó yẹ. Àgbàlá Gabriel ò ń ṣe ẹni tí ènìyàn ń kẹ̀yìn sí. Àgbàlá Gabriel ò ń ṣe ẹni tí ènìyàn ń bínú sí tàbí tí ènìyàn ń bájà, nítorí pé àyànfẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ń lò ó, wà ní ọwọ́ agbára Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ń lò. Nítorí náà, tí ènìyàn bá fẹ́ ṣe àbòsí tàbí ṣọ̀tẹ̀ Àgbàlá Gabriel kì í ṣe ẹni tí ènìyàn ń kẹ̀yìn sí, kì í ṣe ẹni tí ènìyàn ń kẹ̀yìn sí. Kò jẹ́ bó ṣe jẹ́ nípa fídíò tí mo ṣe last yìí. Ọdún náà mo ti change topic yẹn wípé try to watch the full video to the end, then you will discover something. Topic tí mo gbélé lórí nìyẹn sí. Now, bó lọ́mọ ogun, Muyideen, wẹ̀yìn rẹ wò. Bó lọ́mọ ogun, Muyideen, wẹ̀yìn rẹ wò. Muyideen. Àwọn wo gan ló ń tiẹ̀ lẹ́yìn? Àwọn wo gan ló sọ pé máa nìṣó, àwọn wà lẹ́yìn ẹ̀? Àwọn wo gan ló gbẹ́kẹ̀lé? Àwọn ta ló gbójúlé? Muyideen. Muyideen, erin kárelé kó wá jọba. Orin tó ń kọ fún ẹnìyẹn, gbogbo àwọn tó kó wà lẹ́yìn ẹ̀. Erin kárelé kó wá jọba. Erin kárelé kó wá jọba. A ò mẹ́rin jọba, ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. A ò mẹ́rin jọba, ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. A ò mẹ́rin jọba, ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. Orin a máa mẹ́rin jọba ni wọ́n ń kọ fún ọ. Orin máa jó lọ, mò ń wẹ̀ yẹn. Tó bá wú ẹ̀yẹn ò ní rẹ́ nìkan kan mọ́. Àwọn tí wọ́n ń tì ọ́, wọ́n fẹ́ fi ẹ́ trend, wọ́n fẹ́ fi ẹ́ gba star ni. Gbogbo ọmọ tó bá fún ọsàn gbẹ tí wọ́n jù dànù, nígbà tí wọ́n bá fi ẹ́ trend tán, á kù wọ nìkan. O ò lẹ́yìn kankan, o ò lálátìlẹ́yìn kankan. Tí wọ́n bá ń tàn ẹ́, má tàn àbẹ́là, Muyideen. Tí wọ́n bá ti ń tàn ẹ́, má tàn àbẹ́là. Gbogbo àwọn àfáà tó wọ́tà bí èlùbọ́, àwọn ojúlówó àfáà, orí ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu, àwọn ojúlówó àfáà,
tójú ò bá fọ́ etí ẹ̀ ò di orí ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu orí ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákàyè àfà ṣó ń gbọ́ ṣé tiẹ̀ ń gbọ́ ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu àwọn àfà kan wá kóra wọn jọ wọ́n ń tì ọ́ wọ́n náà ń tirẹ̀ tọ́ bá ń tiẹ̀ ó jẹ́ má tirẹ̀ Muyideen wo tọ́ bá sún ẹ títí tí wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ẹ lọ́wọ́ tí wọ́n tiẹ̀ sí golo ò ní rí wọn mọ́ èyí gbogbo àwọn ìrìn tó ń rí àwọn ìgbésẹ̀ tó ń gbé ìyẹn kọ́ lọ́nà nínú fídíò mi tí mo ṣe last yẹn tí mo ní mo nífẹ̀ẹ́ Muyideen ju Agbala Gabriel tí mo wá change title ẹ̀ sìn ń pé try to watch the full video to the end you will discover something ẹ ti gbọ́ bí mo ṣe sọ pé Muyideen ó mu gan ni Muyideen ò lọ́gbọ́n kò mọ ọwọ́ tún yàtọ̀ sósì kò mọ ìyàtọ̀ láàrin búburú àti rere ẹ wo bẹ́ ṣe wo Muyideen yẹn ó kàn lajú kalẹ̀ ló fọ́jú ṣàmọ́ pé kì í ṣe gbogbo èèyàn tó kàn lójú tẹrí pé ó ríran ó lè sọdá títì ó lè sọdá gọ́tà ló ríran à ń sọ nípa tí ojú ti ẹ̀mí ojú Muyideen fọ́ ó kàn lajú kalẹ̀ ni kò rí kankan kò ríran ojú ẹ̀ fọ́ right from onset ni ojú Muyideen ti fọ́ ogun ayé ẹ̀ ti fọ́ lójú kò dá olóore ẹ̀ mọ̀ kò dá aláàánú ẹ̀ mọ̀ ẹ wo ìgbà tí Agbala Gabriel pàdé ẹ̀ ní títì tó ń ta ṣájà ẹ mọ̀ pé aláàánú ẹ̀ dá mọ̀ ṣùgbọ́n gbogbo ò dá aláàánú ẹ̀ mọ̀ ọ̀tọ̀ ní kí aláàánú ènìyàn kó dá ènìyàn mọ̀ ọ̀tọ̀ ní kí ènìyàn dá aláàánú ẹ̀ mọ̀ táláàánú ẹ̀ bá dá ẹ mọ̀ tó o bá dá aláàánú ẹ̀ mọ̀ wo ọ̀pọ̀lọpọ̀ ti ṣe kí ni wọ́n ti pàdánù ire wọ́n ti pàdánù ìbùkún wọ́n ti pàdánù àǹfààní wọ́n ti pàdánù ohun tó lè gbé wọn gòkè láyé tó lè sọ wọn dolóògbé láyé nítorí pé wọ́n ti kọsẹ̀ lára olóore wọn tó bá jẹ́ pé wọ́n ríran wọn lójú inú pé olóore wọn lélẹ́yìn ni wọ́n á máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọn ò ní fẹ́ kọsẹ̀ lára rẹ̀ Muyideen ò lójú yẹn kẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lójú ẹ̀ ti fọ́ owó ojú tó fọ́ yẹn náà ló jẹ́ kó wà ní go slow tó sọ pé òun ta ṣájà ẹ wà appearance ẹ̀ ta ló máa pè tó máa ra ṣájà lọ́wọ́ ẹ̀ ojú ẹ̀ tó fọ́ yẹn náà ni kò jẹ́ kó rí ara rẹ̀ pé òun ò dùn wò òun ò ṣe é rí òun ò ṣe é súnmọ́ ìmúra òun èrè ni sínì sọ ni lọ́jọ́ náà bàbá ṣe rìn là ń kó ni ojú ẹ̀ tó fọ́ kò jẹ́ kó ń gbọ́n kó rí ara rẹ̀ pé mi ò dùn wò irun bíi ti ń wèrè aṣọ tó wà lọ́rùn ẹ̀ bíi ti inú lẹ̀ ó tún wá kó jọ̀gànjọ̀gàn ó tún kó wọn mọ́ra ta ló máa fẹ́ súnmọ́ láti rajà lọ́wọ́ ẹ̀ má máa bẹ̀rù kó má bu àwọn lẹ́yìn jẹ torí wèrè náà máa pè é ojú ẹ̀ fọ́ ò dá láàánú ẹ̀ mọ̀ Agbala Gabriel tó ní ojú tẹ̀mí ó dá ọmọ gẹ́gẹ́ bíi pé òun ní áńgẹ́lì rẹ̀ ó dẹ̀ mú ẹ wá sí àkàtà ẹ̀ ó rí báyìí ó yọ àkísà kó lọ́rùn ẹ̀ ó fún ọ ní aṣọ gidi aṣọ iyì aṣọ ẹ̀yẹ ó gbé wọ̀ ẹ́ nígbà tó gba àkísà aṣọ ẹ̀sìn kò lọ́rùn ẹ̀ ìyẹn tún kọ́ ó mú ẹ kó lábẹ́ gọ́tà lábẹ́ káńtà níta ó tún fi ẹ́ sínú ilé ó tún ń gbé ilé tó jẹ́ pé ní 100 years tí ò bá bá aláàánú ẹ̀ pàdé gẹ́gẹ́ bí Agbala Gabriel ó tí lè kọ́ ó lè lálàpọ̀ máa kọ́ ìhùn yàrá kan ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì gan àwọn òṣìṣẹ́ ìjọba ẹni tó ń struggle ẹni tó ń gbìyànjú lójú méjèèjì gan ilé tí ò ń gbé tọ́lọ́run lu àwọn fans Agbala Gabriel nípasẹ̀ Agbala Gabriel tí ó kọ́ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ lójú méjèèjì wọn ò ní agbára láti kọ́ síbẹ̀síbẹ̀ náà ojú ẹ̀dẹ̀ sì fọ́ síbẹ̀ tẹ́lẹ̀ k'Agbala Gabriel tó rí ẹ ó wà responsible torí ó láyà ńlé ọkùnrin tó bá ti tó aya gbé sílé tí ò láyà kò wà responsible ṣùgbọ́n nígbà tí Agbala Gabriel mú ọ wá sákàtà rẹ̀ ó sọ ẹ́ di pípé ó jẹ́ kó complete because ó complete tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọ̀dọ̀ Agbala Gabriel ó complete ẹ orí ìyàwó ó dẹ̀ fẹ́ ìyàwó ní ṣùlọ́kà ìgbéyàwó yẹn ó yẹ ó ládùn ó lárinrin bí ó tẹ̀yẹ pé ìwà ẹ̀ gan
kò wọ́ tiẹ̀ àpọ́nlé torí síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn wo ti ọlá Àgbàlá Gabriel mọ́ ẹ lára, wọ́n wo ti Jésù mọ́ ẹ lára, wọ́n embrace ẹ, wọ́n gbárùkù tì ẹ́, síbẹ̀síbẹ̀ náà ojú ò tún là síbẹ̀. Ogun yẹn ní agbára lórí ayé ẹ débi pé ó ṣàfọjú ẹ̀mí ẹ, ó fojú ẹ̀mí ẹ débi pé o ò tí ì ríran wípé Àgbàlá Gabriel yìí sẹ́ olóore mi ni, aláàánú mi ni, áńgẹ́lì mi ni, áńgẹ́lì mi ni. Ó wá fọ́jú yẹn débi pé ó wá fọ́jú yẹn títí débi pé ó jáde lọ kó lọ́dọ̀ olóore ẹ, ó jáde lọ kó lọ́dọ̀ aláàánú ẹ, ó jáde lọ kó lọ́dọ̀ áńgẹ́lì rẹ nítorí nǹkan tí ò tó nǹkan kan, nítorí ọ̀nà ìparun tó fẹ́ rìn, nítorí ọ̀nà ègbé tí o fẹ́ rìn, nítorí ọ̀nà tí ń sọni di ahoro tí o fẹ́ rìn, nítorí ọ̀nà tí ń ba ayé ẹni jẹ́ tí o fẹ́ rìn, nítorí pé o fẹ́ máa ta tẹ́tẹ́, nítorí o fẹ́ máa mu ògógóró, ó wá jáde ìgbé ayé tẹ́tẹ́ títa, ìgbé ayé ògógóró, ó wá tì ọ́ jáde kó lọ́dọ̀ olóore ẹ, ó tì ọ́ jáde kó lọ́dọ̀ aláàánú ẹ, ó tì ọ́ jáde kó níbi ìtura. Ó mà ṣe o, ó mà ṣe o. Àwọn nígbà táwọn èèyàn ń sunkún fún Jésù, Jésù ní ẹ má sunkún fún mi, ẹ sunkún fúnra yín. Rí báyìí, in fact omijé dẹ̀ ń gbọ̀n mí bó ṣe da ìrìn àjò ayé ẹ, bó ṣe dàrú Muyideen. Ó mà ká mi lára gan-an. Opportunity tó sọnù, ọ̀pọ̀lọpọ̀ ń wá irú àǹfààní bíi eléyìí, wọn ò rí. Opportunity tó sọnù, ọ̀pọ̀lọpọ̀ ń wá irú àǹfààní bíi eléyìí, wọn ò rí. Wọ́n wá ọdún 10 wọ́n ṣì wà lórí ẹ̀ pẹ̀lú omijé lórí òkè tí wọ́n ń sunkún, tí wọ́n ń gbàdúrà, tí wọ́n ń làágùn, tí wọ́n ò jẹ́ tó ń pa wọ́n nírú àǹfààní torí bàǹtàbàǹtà bíi eléyìí tó dẹ̀ sọ́dánù. Ó mà ṣe o, ó mà ṣe o. Muyideen ló ṣe lára ẹ̀, ó fọ́jú títí àti àwọn afọ́jú ẹlẹgbẹ́ ẹ tí wọ́n ń tàn ẹ́ kó tó dé pé o gbé ìgbésẹ̀. Bíbélì sọ pé afọ́jú tó bá mú afọ́jú rìn, àwọn méjèèjì wọ́n á jọ jì sínú kòtò. Ó fọ́jú títí ó tún kó àwọn afọ́jú mọ́ra, because afọ́jú làwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Tí wọ́n bá ń ṣafọ́jú ni tó yẹ pé táwọn bá ríran ni wọ́n á ṣẹ́ ilé ìkànnà nípakọ́, wọ́n á ta lólobó, wọ́n á jí ẹ lójú oorun pé má gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn o. Ṣùgbọ́n nítorí pé àtiwọ́ àtàwọn tí wọ́n ń tì ọ́ lẹ́yìn kó tó di pé o gbé ìgbésẹ̀ yẹn, afọ́jú ni gbogbo wọn, afọ́jú ni gbogbo wọn. So kò sẹ́nìkan nínú àwọn kò sẹ́ni tó fẹ́ mú ẹnìkan mọ̀nà, so kò sẹ́ni tó fẹ́ mú ẹnìkan mọ̀nà nítorí pé afọ́jú ni gbogbo yín pátá. Tẹ́ bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú tẹ̀ jẹ́ kójú yín là, ẹ jọ jì sínú kòtò. Ọ̀rẹ́dì gan pàápàá gan ó ti tirẹ̀ sínú kòtò, ó ti já sí kòtò, level tó wà yín sí ó ti já sí kòtò. Nítorí pé kí ni, mi ò lè káyé èpè tó ń forí gbà lójoojúmọ́, èpè tó ń forí gbà látọ̀dọ̀ ọmọdé, èpè tó ń forí gbà látọ̀dọ̀ àgbàlagbà, èpè tó ń forí gbà látọ̀dọ̀ ọkùnrin, èpè tó ń forí gbà látọ̀dọ̀ obìnrin, èpè tó ń forí gbà lójoojúmọ́ ayé lórílẹ̀‐èdè yìí àti ní ilẹ̀ aláwọ̀ funfun kì í ṣe díẹ̀. Èpè díẹ̀ ló dẹ̀ ń pa òkú ìgbẹ́. Sórí pé o ti já sí kòtò ọ̀rẹ́dì, àánú nìkan ló lè fà ọ́ jáde kúrò níbẹ̀, àánú nìkan ló lè fà ọ́ jáde kúrò nínú kòtò tó já sí. Tèmi bá ń sọ pé mo nífẹ̀ẹ́ Muyideen Àgbàlá Gabriel lọ, mo sọ nínú fídíò yẹn náà wípé kì í ṣe pé irúfẹ́ pé mo kórìíra Àgbàlá Gabriel mo wá nífẹ̀ẹ́. Ìfẹ́ yìí pé kó má parun, kó má ṣègbé. Torí ọkàn bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mo ní ọkàn kan, ọkàn yẹn ní pé mi ò ń wíṣì yàn ní bad, mi dẹ̀ ń ṣépè fún yàn, mi ń gégùn fún yàn. Ẹ̀yin tẹ́ bá mọ Only Jesus TV dáadáa, gbogbo àwọn ẹlòmíì máa kọ́mẹ́ǹtì, wọ́n máa bú mi, ẹlòmíì máa ṣépè fún mi. Ohun tí máa fi dá padà, àdúrà ni máa fi dá padà fún, ọ̀rọ̀ àlàáfíà ni máa fi dá padà fún. Bó ṣe gbé wá mi ní gbé bẹ́ẹ̀, rárá mi ò ní gbé bẹ́ẹ̀, torí gbogbo àlè síbì kan náà ká kọrí síbì kan náà. Bẹ́ẹ̀ ni ẹnìkan láti jẹ́ ewúrẹ́, kẹ́nìkan jẹ́ àgùntàn. Ọlọ́gbọ́n ènìyàn dẹ̀rẹ́, Bíbélì sọ pé ẹgbọ́n bíi ejò kẹsì níwà tútù bí àdàbà. So nítorí náà ńkọ́, mo jẹ́ nìkan tó jẹ́ pé mo tètè máa ń ka àánú èèyàn máa ń ṣe mí
àti pé ènìyàn lẹ́ran ara ni gbogbo wa pátápátá, a kì í ṣe áńgẹ́lì. Ó dẹ̀ níbi tó ní kálukú náà tó kù sí. Nígbà tí àwọn àgbààgbà yẹn tí wọ́n mú ọmọbìnrin yẹn lórí panṣágà ṣíṣe, àwọn ẹlẹ́nu lọ́rọ̀ láwùjọ, ẹ̀rí àwọn tó mọ òfin tí wọ́n ń lo òfin nígbà yìí láéláé kí Jésù kó tó wá, ẹ̀rí báyìí òfin tẹ́lẹ̀ bá ṣàgbèrè nǹkan báyìí la máa ṣe fún, tẹ́lẹ̀ bá ṣe panṣágà nǹkan báyìí la máa ṣe fún, tẹ́lẹ̀ bá jí nǹkan ní nǹkan báyìí la máa ṣe fún. Òfin yẹn wọ́n fi mọ́ ọmọbìnrin onípanṣágà yìí. Nígbà tó dọ̀dọ̀ Jésù, wọ́n sọ fún Jésù pé obìnrin yìí á mú ó ń ṣe panṣágà, á mú gan lórí ṣíṣe ni. Nítorí náà ìdájọ́ ni pé ká sọ lókùúta pa. Kí ni Jésù fi dá wọn lóhùn? Ó ní tá a bá rí nínú yín tí kò dẹ́ṣẹ̀ kó kọ́kọ́ sọ obìnrin yẹn lókùúta. Kò sẹ́ni tó lè sọ òkúta, ọwọ́ wọn níṣe ló rọ, wọn ò lè mú òkúta kan sọ. Oníkálùkù fẹsẹ̀ fẹ́ ni, torí pé ènìyàn ni wá, a ò pé oníkálùkù náà ló níbi tó kù sí. Lèmi ṣe fídíò tí mo ṣe last yẹn nípa ọmọ tá à ń báwí, tá à ń kọ́ lẹ́kọ̀ọ́, tá à ń tọ́ sọ́nà ni Muyideen jẹ́. Ká má jẹ́ kí kó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gbà yóò yẹ fún mọ́, kódà wá lọ ṣe bẹ́ẹ̀ pokùnso, kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo ṣe ń rọ̀ wá pé ẹ má ṣépè fún Muyideen mọ́, ẹ máa gbà á lámọ̀ràn kẹsì máa ṣàdúrà fún. Bó bá ṣàdúrà fún tó bá hùwà àdúrà mú, tó bá dẹ̀ ṣe ń kọ́ntínú nínú ìwà èpè, then left to him. Ìwọ ti ṣe ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí, torí bí ó sọ pé ẹ máa súre fáwọn ọ̀tá yín, nípa bẹ́ẹ̀ ń wá ẹyin náà lé wọn lórí. So tiwa kọ́ ni láti sọ pé a fẹ́ dojú ìjà kọ ẹnikẹ́ni kí a má bàa tún ní ẹ̀ṣẹ̀ lọ́wọ́, torí ta ni yóò gorí òkè Olúwa lọ bí kò ṣẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. So kí ọkàn oníkálukú wa kó lè mọ́, kí ọkàn rẹ kó lè mọ́ wípé lágbájá yìí mi ò ní ọwọ́ sí orí burúkú tó ń ṣe. Ó lẹ́nì kankan lẹ́yìn, kò sẹ́nì kankan lẹ́yìn ẹ. Báwọn àfáà kan bá dìde tó ń tàn án jẹ, wọ́n kàn ń tàn án jẹ, ìwọ nínú máa tàn àbẹ́là. Ó níyàn lẹ́yìn, ó lè Àgbàlá Gabriel ò ṣẹni tó jẹ́ pé ó máa kọlù, torí bó ṣe ń wo Àgbàlá Gabriel yẹn àpáta ni. Bí ẹ̀yin bá dẹ̀ forí sọ àpáta, ẹ̀yin ló máa fọ́. Eventually bá àpáta kan bá fara gbá ẹ̀yin náà ló máa fọ́. Ọlọ́run ti sọ Àgbàlá Gabriel di àpáta. Ó rí àwọn èrò tó wà lẹ́yìn Àgbàlá Gabriel ni. Ó yí ìwọ náà mọ̀ ṣe bí ó ti wà nínú system leadership Àgbàlá Gabriel kó tó di pò jáde. Ṣùgbọ́n náà mọ̀ pé Àgbàlá Gabriel ó ní èrò lẹ́yìn. Àwọn arúgbó ń bẹ lẹ́yìn ẹ̀, àwọn ọmọ wẹ́wẹ́ ewé, àwọn ọmọ kéékèèké wọ́n ń bẹ lẹ́yìn ẹ̀, ọkùnrin ń bẹ lẹ́yìn ẹ̀, obìnrin ń bẹ lẹ́yìn ẹ̀, àwọn ọba wọ́n ń bẹ lẹ́yìn Àgbàlá Gabriel, àwọn amòfin wọ́n ń bẹ lẹ́yìn Àgbàlá Gabriel, gọ́fúnà ń bẹ lẹ́yìn Àgbàlá Gabriel, àwọn aláàbọ̀ ara, àwọn tí ẹ̀yà ara pè níjà, wọ́n ń bẹ lẹ́yìn Àgbàlá Gabriel. Wo iye orí tó wà lẹ́yìn Àgbàlá Gabriel. Àwọn wòlíì wà lẹ́yìn ẹ̀, àwọn àfáà wà lẹ́yìn ẹ̀, àwọn oníṣẹ̀ṣe wọn ò gbẹ́yìn, nítorí àwọn ipa àti akitiyan tí Àgbàlá Gabriel ń kó láwùjọ. Àgbàlá Gabriel ò jà, ohun tó máa gbé Àgbàlá Gabriel níjà ti wà níkàlẹ̀. Àgbàlá Gabriel lérò lẹ́yìn. Muyideen, má jẹ́ kán tàn ẹ̀jẹ̀ mọ́, ó lérò lẹ́yìn. Má jẹ́ kán tàn ẹ̀jẹ̀ mọ́, àwọn tó fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni wọ́n ń tì ọ́. Erin kárelé kó wá jọba ní orin tí wọ́n ń kọ fún ọ. Ẹ̀wẹ̀kú ẹwẹlẹ, erin kárelé kó wá jọba, ẹ̀wẹ̀kú ẹwẹlẹ, orin tí wọ́n ń kọ fún ọ nìyẹn. Kòtò ọ̀gbun là ń bẹ níwájú, wọ́n ti tẹ́ nílé lórí. Bí wọ́n ṣe ti erin sínú kòtò tán ní kó wálé kó wá jọba, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fún ìwọ náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Muyideen, bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí náà wò ó, má jẹ́ kí wọ́n tàn ẹ̀jẹ̀ mọ́ o. Àwọn ìgbésẹ̀ tó bá mọ̀ tó
tọ́ tó yẹ kó lọ wá ojú Ọlọ́run, kó lọ máa bẹ̀bẹ̀ pé o ti fojú olóore o ti fi gúngi, kó lọ máa bẹ̀bẹ̀, kó lọ máa tọrọ, kó lọ máa rábàbà níwájú Ọlọ́run kọ́ lọ́n ṣíjú àánú wò ọ́ kó lè rí ojú rere Ọlọ́run àti ti ènìyàn. Torí ẹni tó bá fi ibi san oore fúnyàn Bíbélì sọ pé ibi ò ní kò nínú ilé ẹ̀. Sórí pé àìmọye ègún ló ti forí gbé. Ọlọ́run ń bínú sí ọ, àwọn ènìyàn ń bínú sí ọ. Ibo ló wá fẹ́ gbégbà? Ibo ló fẹ́ gbégbà? Àwọn tó ń tì ọ́ lẹ́yìn yẹn afọ́jú ni gbogbo yín pátá, ẹ jìjọ máa jìsíkòtò ni. Wọ́n mọ̀ òótọ́ wọn ọ̀bẹ sọ, wọ́n mọ̀ pé o fọ́jú, àwọn náà wá fọ́jú pẹ̀lú ẹ̀. Ẹjọ́ wá rìn ìwọ náà gún lọ inú kòtò lọ. Gbogbo àwọn aláàánú olóore ẹ lọ́jọ́sí tí wọ́n kọ́lé fún ọ, wọ́n ti kẹ̀yìn sí ẹ. Wọ́n ti kẹ̀yìn sí ẹ. Àwọn ìgbésẹ̀ tó ń gbé, àwọn ìgbésẹ̀ tó mọ ọgbọ́n lórí tí ò ní làákàyè ló ń gbé. Wọ́n dẹ̀ ń pè ẹ́ ní ọmọ 40 ọdún. Wọ́n ní o dàgbà. Wọ́n ní o dàgbà. Dèdèrè kì í bá ní lágbà àti kékeré ló ti ń bá ní lọ. Kò sí ọgbọ́n nínú ọjọ́ orí tó gbèrú bí ìwọ àgbò. Kò sí ọgbọ́n níbẹ̀. Kò sí ọgbọ́n nítorí náà àgbà ò kọ́gbọ́n. Ọmọ 40 ọdún ni ó ju Àgbàlá Gabriel lọ. Kò yẹ kó nà, kò yẹ kó máa fọ tọ́lẹ́ẹ̀tì ní ẹ̀gbẹ́ títì tó wà àti ibi tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel. Èwo ni ó fún ní àpọ́nlé àti ìjù tẹ́ ẹ sọ jákujàku lẹ́nu? Nígbà tí ẹ báyé mú ìdí ìjẹ́ kan lẹ́ ń sìn, ṣẹ́lẹ̀ tún ṣe, ṣẹ́lẹ̀ tún ayé ẹ̀ ṣe pa yín ka, ṣágbára yín ka, ṣé agbára yín ka? Nígbà tí ẹ báyé mú ìdí ìjẹ́ kan lẹ̀, ṣẹ́lẹ̀ tún ṣe padà, ṣágbára yín ka? Ṣágbára yín ka? Mú ìdí ni ògbọ́n, òun ni ògbọ́n. Ọmọ gọ̀ wọ́n ní kó máa kù kí ló máa pa bí kò ṣẹ́gọ̀. Ó mà ṣe mí láàánú fún ọ. Ìyá tó tún bí ẹ lọ́mọ tó yẹ kó tọ́ ọ sọ́nà, tó yẹ kó mú ọmọ náà, òun náà ó tún dorí ẹ̀kọ́ nu gbó lọ. Ó tún dorí ẹ̀kọ́ nu gbó lọ. Kò ṣe mí láàánú nígbà tí Àgbàlá Gabriel ní fọ̀rọ̀ wọ ẹlẹ́nu wò tó lọ pè yí ẹ wá ní pòròpòrò ìgbà tí Àgbàlá Gabriel torí ẹlẹ́gbẹ̀ẹ́ títì. Ó ṣàgbọ́n ohun tó ń sọ fún ìyá ẹ. Ó mà ṣe o. Tí Yamudini ò bá sí láyé, a ní bóyá tó pé ìyá ò sí láyé, ìyá ẹ wà láyé sí ó wà dá láìsí ni. Torí pé gbogbo ipa tó kó nu ayé Muyideen, in fact kò kó ipa gidi nu ayé Muyideen. Kàkà kó tún ayé Muyideen ṣe ló ba ayé Muyideen jẹ́. Níṣe ló ba ayé Muyideen jẹ́. Kí ló dé? Ìwọ tó ti wà nínú ààfin ló wà yẹn. Wọ́n kọ́ ilé fún ẹ mìrìngidi bẹ́ẹ̀ yẹn. Tó jẹ́ pé àwọn tó sàn jù ẹ lọ́gọ́ wọn ò tí ọdún 10 wọn ò tí gbóòórùn ẹ̀. Tó tún níyàwó, ó tún nílé iṣẹ́ ìyẹn ṣọ́ọ̀bù tó ti ń tajà, tó ti ń pawó. Kí ló tún wá kiri? Tó yẹ kó máa plan ayé ẹ, kó máa ṣètò ayé ẹ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Lójijì àìgbọ́n ẹ ó dẹ̀ bà ayé ẹ jẹ́, ó dẹ̀ dojú ayé ẹ, ó dẹ̀ dojú ẹ bolẹ̀, ó tú ayé ẹ ká. Nípa àwọn àmọ̀ràn tó lòdì, nípa àwọn ọ̀rọ̀ òdì. Wọ́n fi ọ̀rọ̀ bà ọ́ nínú jẹ́. Ìwọ náà wá gbégbèsè, ó ti ẹ̀rú lẹ́ẹ̀mejì. Aláìnírò nára Galatia, ó mà ṣe o. Ó ṣe. Mo ṣe fídíò yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá mọ bí fídíò ṣe máa dọ́dọ̀ Muyideen, ẹ jẹ́ kó kàn lára. Mo ṣe láti ṣí níyè wípé kó tètè ya ṣe kíni, kó tètè ya kó ronúpìwàdà, kó yí padà. Ìrònúpìwàdà àti yípadà ẹ kì í ṣe pé Àgbàlá Gabriel gbà ọ́ padà, ṣùgbọ́n kó tiẹ̀ lè rí ojú rere Ọlọ́run. Kí ìrìn àjò ayé ẹ kó máa rí rábàràbà tí máa fi ilé ayé sílẹ̀. Òun ni kó lọ wá ojú Ọlọ́run, kó lọ bẹ̀bẹ̀ láti padà rí ojú rere Ọlọ́run àti ojú rere ènìyàn. Ìgbésẹ̀ tó gbé ó máa nira kí o lè rí aláàánú, ó máa nira kó tó lè rí olóore, ó máa nira gan, ó máa nira gan, ó máa nira gan. Ó fọ́jú débi pé o ò rí Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí aláàánú ẹ. Ipò mú ẹ kò lẹ́gbẹ̀ẹ́ títì, ipò kọ́lé fún ọ, ipò ó tún ṣe kí ni, ó tún fẹ́ ìyàwó fún ọ. Òun kọ́ ló yàn fún ọ. Ìwọ àti ìyàwó ẹ lọ́jọ́ pàdé ara yín, ṣùgbọ́n ó ṣe kí ni, ó ṣagbátẹrù, ó jẹ́ kó yẹ ọ́
ò dẹ̀ ríran náà síbẹ̀ pé áńgẹ́lì mi lélẹ̀ mi ò gbọ́dọ̀ kọsẹ̀ lára ẹ̀, mi ò gbọ́dọ̀ kọsẹ̀, mi ò gbọ́dọ̀ ṣẹ́ ó fọ́jú yẹn títí tó fi jáde lọ sínú ẹ̀tẹ́, sínú àbùkù. Ó mà ṣe o. Ẹ wò ó, gbogbo olólùfẹ́ kan lórí Jesus TV, ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí oní Jesus TV, ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí Àgbàlá Gabriel, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún àwọn àkókò yìí tẹ́ fílẹ̀ tẹ́ fi ń wo àwọn fídíò tá à ń gbé wá. Ẹ jọ̀wọ́ ẹ má ṣàlàyé like, tẹ́ bá wa comment, tẹ́ bá wa share fídíò yìí, ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá. Wá tá ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, yóò dára fún wa. Àrídùnnú wa kò ní dìbàjẹ́ lórúkọ Jésù. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Títí dìgbà míì, àlàáfíà ni fún yín.